Hello everyone, welcome back to Tony Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we're so happy you find us. Please don't forget to like, subscribe, and press on that notification bell so you will be notified for more upcoming videos. And if in the comment section, please no derogatory comments. Thanks for watching. Till I'll see you all in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ìṣẹ̀lẹ̀ ńlá, àdánwò burúkú, Ọlọ́run Elédùmarè àrírú èyí rí. Dákun abẹ́ ọ, mọ́jà tún rírú ẹ̀ mọ́ láti òní lọ títí láéláé. Gbogbo wa pátá làdánwò ìdé bá. Ta ni ò níyàn bẹ́ẹ̀? Ẹbí ń bẹ ń bẹ, ará ń bẹ ń bẹ, ọ̀rẹ́ ń bẹ ń bẹ. Gbogbo àwọn ọmọ tó kú níbẹ̀ náà àmọ́ tí wọ́n lè dà lọ́jọ́ ọ̀la. Àmọ́ rírú eléyìí rí o. Elédùmarè kó dákun kó gbà wá. Gbogbo àwọn òbí ọmọ pátá Ọlọ́run Elédùmarè yóò rọ̀ yín lójú. Yóò sì san yín lẹ́san tó ju àdánwò tó dé bá yín lọ. Gbogbo wa ló dé bá ìkúnlẹ̀ abiyamọ o. Ta ni ó gbọ́ tọ́kàn ẹ̀ lè balẹ̀? Àwọn tó gbọ́, àwọn tó rí, wọ́n mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ńlá ló ṣẹlẹ̀ abẹ́ Olódùmarè. Gbogbo àwọn òbí tọ́rọ̀ ìkàn pátá Ọlọ́run bá tù wọ́n nínú, bá tù wọ́n nínú, bá san wọ́n lẹ́san tí ó ju àdánwò tó dé bá ń lọ. Torí pé àdánwò ńlá ni o. Ọlọ́run ló sì mú wá. Àrírú ẹ̀rí ìwé ò sì ní ṣẹlẹ̀ sí